YouTube channel Yorùbá Game Show onídèmọdè tẹ́ bá ti ń gba ìbéèrè lẹ́ ó máa gba ẹ̀bùn owó ńlá lórí ètò yìí o onídèmọdè. Adéoyè Abẹ́fẹ́ Awikonko gbákúngbákọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ èdè bàbá èdè ètò tuntun tó gbé jáde lélẹ́yìí o onídèmọdè ẹgbọ́ ta ni ó dáhùn ìbéèrè Awikonko lórí ètò onídèmọdè kó gbowó ńlá 500,000 naira Yorùbá Game Show ní nípele jìpele lédè Yorùbá pọ́nbélé àṣà àti ṣe òwe àtàṣàyàn ọ̀rọ̀ ìbéèrè ó ti máa jáde lọ́lọ́kan òjọ̀kan gbogbo ọmọ Yorùbá àtàtà káàkiri àgbáyé ó yá kájọ máa kẹ́kọ̀ọ́ kájọ máa kọ́ gbọ́ngbọ́n lórí ètò tí Awikonko gbé kalẹ̀ lórí YouTube onídèmọdè authentic Yorùbá TV lẹ́ ó ti máa rí wo Awikonko lónídèmọdè ta lónítùmọ̀ tó tí ó dáhùn ìbéèrè gbogbo ńlá ìpàdé lórí ètò onídèmọdè kájọ máa fojú lóúnjẹ ayọ̀ jẹ lórí YouTube channel authentic Yorùbá TV láti gbàdégbà. ẹ jẹ́ àtúmọ̀ kíra wa ká sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ó tún fún wa láǹfààní láti tún ríra wa láti tún gbọ́ra wa ojúkòrò ìpojúkòrò jẹ àánú Olódùmarè ò ní fi sílẹ̀ Ọlọ́run ní fi wá wọn ra wa wàhálà àti ìdààmú kéré tóbi kò ní mọ̀ lẹ́nu ọ̀nà ilé wa o gẹ́ngẹ́rẹ́ tó kù kọ́dún ó parí ẹ̀mí wa ò ní bá parí ìbànújẹ́ ayé wa ni yóò parí mọ́dún àìnító àìríjẹ àìrímu àìrásọwọ̀ àìtẹ́gbẹ́ àìtọ́gbà ogun àṣetì kálí ká má ba àṣẹ ìjèrè kọ́wọ́ ẹni ọmọ tẹnu nìkan ni yóò parí pẹ̀lú ọdún yìí tó yìí jẹ́ pé bá a bá mú ọdún tuntun yóò ti di kété tọ́fọ̀ ọ̀sẹ̀ àní rí bànújẹ́ mọ́ kòtókòtó yóò bẹ̀rẹ̀ sí ní tó nínú ayé wa Akanda ọ̀rọ̀ Awikonko ló kọ́ mi àjáwó àrò ni mi Awikonko aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ agbókin baba ńlá baba ọlọ́rọ̀ ṣe mo tó kí nínú ilé mo kí lẹ́dẹ̀ yìí mo gbàdúrà wípé àjọ ríra wa pẹ́pẹ́ tó ń ṣe ilé arọ́ àlùgbọ́ àlùtọ́ tí gbà á lọ pẹ́ àtẹ̀pẹ́ tẹ̀sẹ̀ tẹ̀nà lágbára Ọlọ́run àjọ ríra wa pẹ́pẹ́pẹ́ ni kí ni ta fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí ọ̀rọ̀ lórí àwọn ará òkè òkun ni o àwọn ará Amẹ́ríkà àwọn ará London níbi tó fi ti múlẹ̀ níbi tó fi ti ṣègbè lẹ́yìn obìnrin tí fáwọn gbé ọkùnrin ń bẹ̀ tó jẹ́ pé ìfá tí wọ́n bá dí lọ́dọ̀ tiwọn àwọn obìnrin ní máa ń ní upper hand lórílẹ̀‐èdè Nàìjíríà láfíríkà gbígbéyàwó ọ̀bá wọ́ọ̀kì mọ́ ọkùnrin ní máa kẹ́rù obìnrin dà síta tàbọ́kùnrin ní ọmọ dókòkò mọ́bìnrin pé bọ́ bá sú ọ máa lọ lé yín o ṣùgbọ́n láwọn ìlú tí mo dárúkọ yìí bọ́ bá sú ọkùnrin ní máa jáde tàbí kóbìnrin fúnra lára ẹ̀ ó sọ fọ́kùnrin pé ooru rẹ̀ ń mọ̀ nínú ilé kó jáde bọ́ bá wá fojú wí tó fòfé wí tó fara sọ̀rọ̀ tó fẹsẹ̀ sọ̀rọ̀ tó fi wà sọ tọkùnrin yẹn ríra ẹ̀ gẹ́gẹ́ bí olójú kò mọ́ra kò mójú kò mọ́ra bí oníkíní ńlá irú obìnrin bẹ́ẹ̀ wọ́n lè bá ọkùnrin bẹ́ẹ̀ dẹrù rẹ̀ síta pé asáàtì lé ọ ọlọ́ọ̀lọ́ àfojú lé ọ fara lé ọ onítàwọn wí òye ọ ọ̀dà náà máa lọ òrù rẹ̀ mú mi nù lé òye yẹ wa pé dúró ọkùnrin bẹ́ẹ̀ bá kọ̀ tó lòun ọ̀fẹ́ lọ wọ́n pọ̀ ọlọ́pàá sí i bí wọ́n bá sì ti pọ̀ ọlọ́pàá sí i o lè mọ́rí kankan mú jáde o lélẹ̀ tó túmọ̀ sí wípé àwọn ọkùnrin ní máa ń di àsùnta láwọn ìlú tí mo dárúkọ yìí fídíò kan ni mo wá ṣalábàápàdé lórí ìtàkùn ayélujára ó pọ́sibù kẹ́ ti bá pàdé ṣùgbọ́n mi kàn ní láti reflect lé lórí ni I mean kí n béèrè àwọn ìbéèrè kan because n tó jẹ́ kó wù mí láti sọ̀rọ̀ nípa ẹ̀ ni pé àwọn tó ṣẹlẹ̀ sí ọmọ Yorùbá ni wọ́n àtọkọ àtìyàwó ọmọ Yorùbá ni wọ́n èdè Yorùbá wọn ń sọ lẹ́nu mo wá wò wípé bí ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ báyìí does it mean pé kò sí wọ ọmọlúàbí mọ́ does it mean pé humanity ti sọnù ṣé
ilé ayé ti wá rí bákan náà, ayé ti dayé ọ̀làjú àti ń dojú egbò délẹ̀, ayé dojú kejì, ológìnní ń fọmọ rẹ̀ lọ́mú. Ó jẹ́ nǹkan tó yà mí lẹ́nu nígbà tí mo rí odidi baálé ilé tọ́gbẹ́nu rẹ̀ kalẹ̀ tíyàwó wá ń sọ nífọ̀nù léraléra. Ọmọ ẹni là máa ń bá wí tá a bá ń nà á wípé kọ́ panu mọ́ bá píú má gbọ́. Obìnrin ló kù tí wàá ń sọ fọ́kọ ẹ̀ pé kọ́ panu mọ́, ìyẹn náà pé òun ò ní panu mọ́, bó bá ti pé òun ò ní panu mọ́ ni yóò tún gbúrò fọ́tílétí ẹ̀ láì. Mo ní kọ́ panu mọ́ sẹ́ ẹ̀ ní panu mọ́ yóò tún fún mi láì. Mo ní kọ́ dákẹ́ ìlé dákẹ́ sẹ́ yóò tún fún mi láì. Mo á ní láì sínú tíátà. Ẹ̀kẹ́ ló ń wílẹ̀ lọ́fẹ̀ẹ́ lófò tí wọ́n ń gbá sọ́tún ń gbá sósì yìí. Mélòó ni yóò kù nílé ayé ọkùnrin náà? Mọ́ mi ní ọmọ tó mẹ bí o. Èyí àdélé ń jọ kejì ni o. Èyí ń fọ etí ẹ̀ padà o. Èyí àgbà kò dìpọ́ọ̀tù mi ni. Bóyá torí ẹ̀ náà ni ò jẹ́ kí n lè lọ sáwọn ìlú yẹn, ni ò jẹ́ kí n lè gbá àwọn ìlú yẹn. Because freedom tó wà ní Nàìjíríà ò sí ń bẹ o. Obìnrin ọgbọ́kùnrin létí ní Nàìjíríà kó ti lọ sọ fáwọn ẹbí ẹ̀ pé kán mọ bó nǹkan pọ̀ sílẹ̀ ni o, torí níta bá fókù kó gbà á. Bó bá wá jẹ́ pé lóòótọ́ lobìnrin láṣẹ, lobìnrin lágbára, lobìnrin ní upper hand, kò pẹ́ dandan ká ṣe agbára àtàṣẹ wa lo. Ìyá máa lo nǹkan náà sọ́nà ẹ̀tọ́. Tí wọ́n bá ń pèèyàn lórí fúnra ẹ̀rà yìí, èèyàn máa ń gbìyànjú láti pàfọ́ ẹ̀ mọ́. Yes, mo bá pàwọn obìnrin tí ń bẹ ń bẹ o, wọn gbọ́ tọkọ o, wọn yìí tọ́jú ọkọ o, wọn yìí gbọ́ràn sọkọ lẹ́nu o, wọn máa ń màtírì tọkọ o. Àdẹ̀rẹ́ ni tí ó sọ bẹ́ẹ̀ láàrin wọn pé rọ ojú gbogbo obìnrin bá ń ṣe bẹ́ẹ̀ bíi tó ń kọ́. Yes, àwọn obìnrin tó wà responsible pọ̀ l'Amẹ́ríkà ní London dáadáa, wọ́n pọ̀ gan-an. Wọn ò kí ń kẹ́gbẹ́ kí lọ kó ṣe. Wọn ò kí ń kẹ́gbẹ́ bọ́kọ mi bá sogún màá sọgbọ̀n. Bọ́kọ wọn bá ti ṣe hà wọ́n máa ṣe hò. Ọ̀pọ̀ nínú wọn lọ́kàn mi wọ́n máa ń jẹ́ lẹ́sìn. Ọ̀pọ̀ nínú wọn wọ́n ti bímọ tó dàgbà. Ọ̀pọ̀ nínú wọn jọ débẹ̀ ni tàbí bẹ́ẹ̀ wọ́n ti pàdé. Oríṣiríṣi ọ̀nà ló lè gbà wá. Àwọn tí sábà máa ń yapò kí ìmọ̀kọ wọn lọ́wọ́ làwọn tó jẹ́ pọ́kọ lọ́kọ́kọ́ débẹ̀. Tọkọ wá ní káyé lè do kóńgó mú ìyàwó nsọ́dọ̀. Àwọn ni máa ń dèkó dèrè. Àwọn náà máa ń dèlù ọba ni wọ́n pàwọ̀dà bí ọ̀gá. Níwà ọmọlúwàbí tẹ́ ti mọ̀ wọ́n mọ́ ni ó sáré bó lọ sókun gbàgbé. Lẹ́ẹ̀ máa béèrè pé ṣé lágbájá náà kọ́ yìí ni? Ìyànjú tó bá jó ń kọ́. Wọ́n yẹ kó ń gọ̀ fún ọ, yẹ kó ń dèdèrè fún ọ. Meanwhile, àwọn ìyàwó kì í ṣe bẹ́ẹ̀ ńgbà táwọn wà nílé ọkọ. Mo rántí dáadáa bọ́kọ wọn bá sọ pé orí ẹ̀ ò pé, wọ́n á ní òpé náà ni. Wọ́n á nítorí wọ́n lọ mọ̀ pé òpé, nítorí ọ̀dẹ̀ fi sọ pé kò pé yẹn á jẹ́ pé kò pé lóòótọ́. Wọ́n ì gbọ́kọ wọn lẹ́nu. Wọ́n á ní gbogbo nǹkan táwọn faradà forí là fi ara kó torí ọmọ ni. Ọmọ wọn sì ń lálùbáríkà. Ọmọ wọn sì ń yàn wọ́n yanjú. Wọ́n wá ń jèrè ọkọ dalẹ̀ látàrí àìgbọ́ ọkọ wọn lẹ́nu. Majority àwọn tí ń gbọ́ ọkọ wọn lẹ́nu yìí, irú ẹni tí ń fọ́kọ rẹ̀ létí yìí, to the best of my understanding, kò lè sí fẹ́ ànídọ́kàn láàrin wọn mọ́. Irọ́ ọ̀dà ẹni tí ń pa ọ̀ lálàáfíà. Because ó dà nípa àwọn ọ̀rẹ́ ọkọ wà ń bẹ̀. Ẹ má jẹ́ ń sọ̀rọ̀ jù, ẹ jẹ́ kí n kọ́kọ́ fídíò yẹn hàn yín. Ẹ̀yin náà ti máa láǹfààní àti wò ó rí, ṣùgbọ́n ẹ wò ó, ẹ já wò ó. Okay, so that's not going to be funny. As for the focusing, as in, this will as you understand now. I don't want to touch. Can you see now? Everybody can see it now. I've been receiving different slap. Shut up there.
Shut up. If I don't. Shut up, dear. Shut up. Can you see now? When you go shut up. Can you shut up? Shut up. I will never. Shut up. Shut up. I will never. Shut up. Shut up. Calm down. Shut up. I will never. Shut up. Mo ní kó dákẹ́. I will never. Mo ní kó dákẹ́. I will never. Mo ní kó dákẹ́. I will never. Ìwúrí ọdún tuntun níbi tá a ti máa ń tọrọ ohun tá a fẹ́ tẹ́lẹ̀ dọ̀ sì máa fàṣẹ sí ní wàrà ṣe é sà. Tọdún yìí tó ti wọlé dé o. Ọ̀wọ́n rí ọmọ aṣẹ́gilájẹ́ ẹ̀là àwòrí ọmọ làkúlà sọ̀rọ̀ ọ̀gbìngbìn kan gbogbo wọn gorí ìrókò wọn ń pariwo ajé tantan gbogbo ẹ̀dá yìí pátá tó fẹ́ bẹ́gbẹ́ pé làlùyọ lẹ́nu iṣẹ́ ò fẹ́ máa rí tajé ṣe kó o ṣòwò kó o bóde pàdé ìṣègùn ọ̀tá lójú ayé àti lójú ọ̀run ẹni tó ń wá ọmọ lọ́jọ́ tó ti pẹ́ ìjákulẹ̀ lórí ìwé ìrìnnà ní gbogbo ìgbà ò ti ń rí jẹ̀rí mu tẹ́lẹ̀ ṣàdédé ní gbogbo nǹkan lọ́bìrìbì tètè máa bọ̀ níbi ìwúrí ọdún tuntun yìí èyí tó máa wáyé fún ọjọ́ 16 gbáko ní December ọdún tá a wà yìí kó wá tọrọ gbogbo ohun tó fẹ́ fún ayé rẹ ní ti dáadáa káwọn alálẹ̀ ó sì máa fàṣẹ sí lójú ẹsẹ̀ àwọn tó wá lọ́dún tó kọjá ohun tí wọ́n fẹ́ ti tó wọn lọ́wọ́ wọ́n ti ń gbé ìgbésí ayé ìrọ̀rùn báyìí ìwọ náà má ṣàfira ẹ̀ wá gbọ́ o ẹ̀yin tẹ́ bá wà lọ́nà tó jìn lórílẹ̀‐èdè Nàìjíríà àtẹ̀yin tẹ́ wà ní èyíkéyìí orílẹ̀‐èdè ní Áfíríkà tó fi mọ́ ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó tẹ̀lé ráàyè wá síbi ètò yìí físíkàlì ẹ̀ má fòyà ṣẹ́rí bí ìwúrí ọdún tuntun yìí bá ti ń lọ lọ́wọ́ ní December a máa ṣe fídíò kọ́l pẹ̀lú yín tí kálukú dẹ̀ máa ṣe ìwúrí rẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ní èmi kan ìwọ kan tó lóyìnbó ń pè ní one-on-one táṣe ó dẹ̀ máa gùn lójú ẹsẹ̀ privacy yìí jẹ́ wá lógún gidi gan ni o àwọn tí yóò máa súre fáwọn èèyàn níbi ètò yìí mímọ́ ni gbogbo wọn wà àwọn alálẹ̀ ló ń gbẹnu wọn ṣàṣẹ elédùà ló fi ṣẹ́ rán wọn ó yá tó bá wà ní Nàìjíríà tàbí any country ní Áfíríkà bó sì jẹ́ lóyìnbó ló wà tètè pé àwọn hotline wa yìí kó book sílẹ̀ +2349 1504 91170 tàbí +2349 1504 91169 tó fi mọ́ +2347 0318 54347 ẹ̀yin tẹ́ ẹ bá wà ní ìpínlẹ̀ Ògùn àtàgbègbè ẹ̀ lè kàn sí ilé iṣẹ́ wa láti lọ book a wà ní number 55 OEA compound along Old Ondo Benin Express Road adjacent Bena Farm Junction Ìjẹ̀bú Ìlẹsẹ̀ nípínlẹ̀ Ògùn tàbí kẹ́ẹ̀kan sí OEA Herbs and Stop Spices lórí Facebook @OEA_Aba lórí Instagram wẹ́bsáìtì wa ní www.oea/aba.com email address wa ní appstrops2019@gmail.com níbi ìwúrí ọdún tuntun tó máa wáyé ní December ọmọọba Ọlámilékan Olówu aláṣẹ OEA Herbs and Stop Spices ló wí pé tèmi tiẹ̀ ò ní ṣòro ṣe o èéṣẹ́. ẹ káàbọ̀ padà mo nígbàgbọ́ pé yín náà wo fídíò yẹn gbà tẹ́ wò ó bóun ló ṣe rí lójú yín ọkàn ìwé lẹ́fì wò ó ǹdọ́ yẹ kóbìnrin yẹn ṣe ló ṣe torí pé dòwú ìṣẹ́rú ìbejì àbí ṣé bímọ fúnra wọn níbo làwọn ọmọ wà báwo làwọn ọmọ ṣe máa feel ńgbà tí ìyá wọn bá kúnlẹ̀ lé bàbá wọn lórí tí wọ́n ń gbà lẹ́nu láì kìí ṣe bébì tá a wá wí lọ tá a wí bọ̀ tó nítorí pé kò dákẹ́ lọ́jọ́ kó wọ́n máa gbà lẹ́nu. ìyẹn dẹ̀ sọ pé òun ní fọwọ́ kàn án torí pé obìnrin mọ̀ pé kò ní fọwọ́ kàn òun náà ló ṣe ń gbà lẹ́nu bẹ́ẹ̀. ẹnìkan rìkọ́ọ̀dù ẹnìkan dúró tì wọ́n ń bẹ̀ lílé tó túmọ̀ sí pé lójú àwọn èèyàn náà ti ń ṣe é. ọkùnrin mọ̀ pé tó ń bá ní kó wọ́n fọwọ́ nà án wọ́n rí nǹkan dì mọ́ wọ́n lè fìyẹn ṣáàjò brọ́dà mi kàn sá káwọ́ sókè báyìí ni I will never touch you I won't touch you I won't beat you I won't hit you. bẹ́ẹ̀ nìyàwó mo wá ní irú fídíò yẹn ṣé kò ṣe present for authority lórílẹ̀‐èdè ibi tán wà ní bẹ́ẹ̀ bá present ẹ̀ ṣe ẹ dákẹ́ ṣé wọ́n sọ wípé kọ́tù àwọn obìnrin ló gbé lọ́dọ̀ wọn náà nìyẹn pé kán máa fọ́kọ wọn létí anyhow àbí authority lè gbé ìgbésẹ̀ lé lórí tán bá gbé ìgbésẹ̀ ẹjọ́ kí ni ìgbésẹ̀ tán lè gbé lé lórí ẹ̀yin tẹ́ wà lamẹ́ríkà tẹ́ wà labroad tẹ́ wà London ẹ̀yin ni mo throw question yẹn sí o ẹ dákun torí ọlọ́ mo fẹ́ mọ̀ ni because gbogbo àwọn nǹkan wọ̀nyí ó dàbí ẹni tó gúnyán jẹ tó kú tó wá dẹ̀rù bẹ́ẹ̀ tó ṣe súná ẹ̀rù ń bà wá tá àti ìwásá búrọ́dù ẹ̀rù ń bà wá like seriously oríṣiríṣi ẹ̀rù ní ń bà wá bá a bá ń bọ̀ sí ká mú ìyàwó dání àbí á mọ̀ mú dání àbí á rọra wá jẹ́jẹ́ ká fobìnrin sáàyè obìnrin ká bá bá wọn mú nǹkan bọ̀ bí ìyá tó lọ sọ́jà tó bọ́ ọmọ ra nǹkan bọ̀ because kò yé mi
ṣé gbogbo obìnrin náà ni ò wá dáa ni? àìmọye obìnrin tó dáa l'Amẹ́ríkà ní London tán ṣàlùbáríkà gidi. irú àwọn obìnrin tí wọ́n máa treat ọkọ wọn yìí sáwọn ọ̀wá rẹ̀ kọ́kọ́ lára àwọn tó dáa yẹn ni ṣé wọn ò rí nǹkan kan píìk lára wọn? níbo ni wọ́n tọ́jú àlùbáríkà sí? ṣé wọn mọ̀ pé nínú ìwà àlùbáríkà tí máa ń jẹ jáde ni Ọlọ́run ẹlẹ́san tí kì í fi dúdú san funfun, kì í fi funfun san dúdú, ó níbi títí yọ lára kálukú. ẹ gbọ́ Yorùbá ni, Yorùbá lẹ́ni tó fomi rú ẹmu tó lògìdì ni Ọlọ́run á máa yọ owó mi lọ́wọ́ orú wọn. ẹmọ tó ń pè lẹ́mọ ògidì, ẹmọ ògidì lẹ́mọ tó jẹ́ pé bọ́n ṣe dá gangan náà ṣe tà á. ẹ wá lè mọ̀ yàtọ̀ bọ́n bá fomi kọ́ọ̀pù méjì lu tàbọ́n fomi ike méjì lu láàrin, yóò funfun bẹ́ẹ̀ náà ni ṣùgbọ́n yóò lose the taste. ìyàtọ̀ ẹ̀ ni pé tí wọ́n bá tẹ mu lógidì àmọ́ wọn torí pé bọ́n ṣe ń dáàbọ̀ yẹn kò ní pọ̀ yọ wà wọ́n, ṣùgbọ́n tí wọ́n bá ti fomi là á mo ti bó lọ́dọ̀ ẹ̀ tí ń tẹ mo rí, ẹ̀gbọ́n ìyá mi kan ti tẹ mo rí. tán bá ẹ̀sẹ̀ lọ dá wá ìwọ jẹ́ kó jẹ́ ẹmu ògidì nìkan mo máa ń mu dì sìn èmi tó bá fẹ́ kí n mu ògidì ni ìdẹ̀ ní mu ju kọ́ọ̀pù kan náà lọ. wọ́n bá ṣe ń gbedé látòkò àwa la máa fomi là á ká tó wá fomi là ní ti bu kọ́ọ̀pù kan tí mo fẹ́ mu sẹ́gbẹ́ kan. ẹmu ògidì máa ń dùn. bá ti ń fomi sí lánàá tọ̀ wò ṣé ò tí ì lose taste bóyá ara rẹ̀ ó sì gbomi sí àbí ò ní gbomi mọ́ bóun lómi ò sí ní já. so ṣe mọ̀ pé ilé ìta fomi bí a ti mọ iye tá a fẹ́ tà á àwọn tó bá bẹ̀ wá lógidì pé ògidì làwọn máa ń mu o á ti bá wọn tọ́jú ẹ̀ ṣùgbọ́n owó ẹ̀ máa wọ́n. àwọn ẹlòmíì ó wàá sọ fún ipò gidi lè ẹmu tán ti fomi là omi tán fi là lè mọ́ pọ̀ wọ́n wá lógidì ni tẹ́lẹ̀ gbọ́n ti ṣèrú Ọlọ́run á máa yọ owó mi lọ́wọ́ wọn. ni mo sọ wípé obìnrin tó ṣe dáadáa àlùbáríkà rẹ̀ wà, obìnrin tó ṣe tó kù díẹ̀ káàtó Ọlọ́run ẹlẹ́san. ẹ̀lẹ́ o ẹ̀yin mọ́mì ní London ní Amẹ́ríkà ṣe wà dáadáa, àánú Ọlọ́run ní fi sílẹ̀ o, ẹ kiri òkú wálé bó lẹ ṣe ń treat àwọn ọkọ yín. àṣà Yorùbá ń kọ́ ń bolẹ̀ gbé sí ọkọ gbé gbàngbàgbọ̀n bọ́kọ mi bá ṣe hà kí n ṣe ho, bí ọkọ mi bá fi yọ̀ mí sí ni kó so mi sí, ibi tá a bá fọmọ odó sí ní ọ wà, ibi tán bá fọmọ ọwọ́ mi sí náà ni wọ́n ti bá wọ́n bá domi sí mi lẹ́nu wọ́n bá ń bẹ̀ tí ò ní yín jẹ. ṣé náà lẹ́sìn hù níwà àbẹ́yìn náà ti ń bá wọn kásá ibi abágbé là ṣe. ẹ wò ó gbogbo àṣà nǹkan yẹn jẹ́ kó yẹn ó gbé Nàìjíríà kó gbé ilẹ̀ Yorùbá o, gbogbo yẹn ò dé bíbá ẹ o, àṣà tán ṣe ń bíbá ẹ náà la máa bá wọn ṣe, tán ṣe ń bíbá náà la máa bá wọn ṣe. ṣé náà lẹ́yìn náà lè ra wọlé. ó dáa alẹ́ ńkọ́ mo kàn ní kémi ó béèrè lọ́wọ́ yín ni o, àtúbọ̀tán ńkọ́ àwọn ọmọ yín ńkọ́ ṣe ra àlùbáríkà fún wọn. àwọn ìyá wa ń gbà náà wọn láwọn ra àlùbáríkà fún wa ni àlùbáríkà ń sì hàn lára wa. àwọn ọmọ tá a wá ń bí nìsín bó la àlùbáríkà tá à ń rà fún wọn. alfa kílẹ̀ wí ẹ mọ́ fẹ́mi lésì ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìbéèrè tí mo béèrè yẹn mo fẹ́ kẹ́yìn tẹ́ wà lábroad kẹ́ ẹ fún mi ní dáhùn. ṣé tí authority bá rí fídíò yẹn is there any step they can take? sọ láwọn nǹkan kan tí wọ́n lè ṣe fẹ́ kó jù bá náà lọ. God bless you. ẹ like ẹ follow page mi lórí Facebook Awikonko TV, ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV. ẹ ní nǹkan pàtàkì ẹ fẹ́ kájọ sọ ẹ já sọ lórí WhatsApp àbẹ́ ti alábàápàdé ibi tí mo ti sọ̀rọ̀ nípa FM radio project mi ó wá wù ẹ fẹ́ bá mi dá sí ẹ já sọ lórí WhatsApp bákan náà +234 904 851 9362 +234 904 851 9362. èdè àti àṣà Yorùbá ò ní wọ mi, orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú, ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ àjùwàṣe o. Adéoyè abẹ́fẹ́ Awikonko ó tún dé lórí ìkànnì yìí o.
Authentic Yorùbá TV YouTube channel Yorùbá Game Show onídèmọdè tẹ́ bá ti ń gba ìbéèrè lẹ́ ó máa gba ẹ̀bùn owó ńlá lórí ètò yìí o onídèmọdè. Adéoyè Abẹ́fẹ́ Awikonko gbákúngbàkọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ èdè bàbá èdè ètò tuntun tó gbé jáde nílé yìí o onídèmọdè ẹgbọ́ ta ni ó dáhùn ìbéèrè Awikonko lórí ètò onídèmọdè kó gbowó ńlá 500,000 naira Yorùbá Game Show ní nípele jìpele lédè Yorùbá pọ́nbélé àṣà àti ṣe òwe àtàṣàyàn ọ̀rọ̀ ìbéèrè ó ti máa jáde lọ́lọ́kan òjọ̀kan gbogbo ọmọ Yorùbá àtàtà káàkiri àgbáyé ó yá kájọ máa kẹ́kọ̀ọ́ kájọ máa kọ́ gbọ́nmọ́gbọ́n lórí ètò tí Awikonko gbé kalẹ̀ lórí YouTube onídèmọdè Authentic Yorùbá TV lẹ́ ó ti máa rí wò Awikonko lónídèmọdè ta ló ní tìmọ̀tì tí ó dáhùn ìbéèrè gbogbo ńlá ìpàdé lórí ètò onídèmọdè kájọ máa fojú lóúnjẹ ayọ̀ jẹ lórí YouTube channel Authentic Yorùbá TV láti gbàdégbà. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club Worldwide ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ní Akanda ọ̀rọ̀ Awikonko ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọngbọ́n fún Akanda ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé. Àǹfààní wà láti darapọ̀ mọ́ wa ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan ẹ lè pè wá ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí +234 8053 270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +170 48 91 2729. Awikonko Development Fans Club Worldwide ilé aláyọ̀ nílé wa.